bínú gún Túndé pa látàrí bí obìnrin ṣe dájà sílẹ̀ láàrin àwọn ọ̀rẹ́ méjì ọ̀hún nílùú Ìlọrin. Ọpẹ́ o, ọ̀dọ́mọbìnrin tí àwọn agbébọn jí gbé sá lọ nípínlẹ̀ Ẹdó ti rí ìtúsílẹ̀ òmìnira gbà kúrò ní ìgbèkùn. Iléeṣẹ́ ọlọ́pàá náwó gan afurasí ajínigbé kan, wọ́n dóòlà àwọn ọmọ kékeré méjì nípínlẹ̀ Bauchi. Já wá sí o, ó jẹ́ ṣàlàyé fáwọn ọmọ Nàìjíríà, jẹ́ káwọn ọmọ Nàìjíríà mọ̀ bó ṣe ń lọ lókè. Ẹgbẹ́ ADC ló ké gbàjarè síta bẹ́ẹ̀ fún ààrẹ Tinubu látàrí bó ṣe ṣàdédé yọ àwọn kan kúrò nípò olórí òṣìṣẹ́ láwọn iléeṣẹ́ ológun ilé wa. Ìdí ọ̀rọ̀ rèé o, ìdí tí iléeṣẹ́ ọlọ́pàá tún fi náwó gan Ọmọyẹlé Sowore lẹ́yìn tí ilé-ẹjọ́ gba béèlì rẹ̀ pẹ̀lú àbúrò Nnamdi kan. Iléeṣẹ́ ọlọ́pàá ló ṣàlàyé ọ̀rọ̀ bẹ́ẹ̀. Olórí Olúwaṣìndárayọ̀ nínú ayé tèmi ni oníròyìn yín. Ẹ gbọ́ àtúpalẹ̀ àwọn ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Ẹ káàbọ̀ sí ìkànnì Drive TV. Fún ìgbà àkọ́kọ́, ẹ gbìyànjú láti like, share, subscribe kẹ́ ẹ lè máa gbádùn wa lóòrèkóòrè. Gàfárù bínú gún Túndé pa látàrí bí obìnrin ṣe dájà sílẹ̀ láàrin àwọn ọ̀rẹ́ méjì ọ̀hún nílùú Ìlọrin. Ó mà ṣe o, ìṣẹ̀lẹ̀ burúkú kan wáyé nílùú Ìlọrin nípínlẹ̀ Kwara láàrin ọ̀sẹ̀ yìí lẹ́yìn tí obìnrin dá ìjà sílẹ̀ láàrin Gàfárù àti Túndé Usman tí wọ́n jọ jẹ́ ọ̀rẹ́ tí Gàfárù Ahmed sì gún Túndé pa. Ìṣẹ̀lẹ̀ náà tó wáyé lágbègbè ọjà gbọ́rọ̀ ní ìlú Ìlọrin dá ìbẹ̀rùbojo sílẹ̀ fáwọn èèyàn agbègbè náà. Ọ̀kan lára àwọn olùgbé agbègbè náà tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún sojú rẹ̀, Balikis Yusuf, sọ pé ọ̀rẹ́ ni Túndé àti Gàfárù fún ọ̀pọ̀lọpọ̀ ọdún. Yusuf ṣàlàyé pé obìnrin ló dájà sílẹ̀ láàrin àwọn méjèèjì lọ́jọ́ náà. Ó tẹ̀síwájú pé Gàfárù ló lọ bá Túndé ní agbègbè ọjà gbọ́rọ̀ tó sì sọ fún un pé òun yóò mú un balẹ̀. Ṣàdédé ni Gàfárù yọ ọ̀bẹ sí Túndé tó sì gún ní ìgbáyà tí Túndé sì ṣubú lulẹ̀ tí ẹ̀jẹ̀ sì bò ó. Ọ̀kan lára mọ̀lẹ́bí olóògbé tó bá àwọn akọ̀ròyìn BBC News Yorùbá sọ̀rọ̀, arábìnrin Mújì, sọ pé ìbànújẹ́ ńlá ní ikú Túndé jẹ́ fún ẹbí àwọn. Ó ní ìyàlẹ́nu ní ìṣẹ̀lẹ̀ náà jẹ́ fún gbogbo èèyàn torí ọ̀rẹ́ làwọn mọ àwọn méjèèjì sí tipẹ́tipẹ́. Arábìnrin Mújì tún fìdí rẹ̀ múlẹ̀ pé Gàfárù àti ẹbí rẹ̀ ti sá kúrò nílé báyìí lẹ́yìn ìṣẹ̀lẹ̀ náà. Akọ̀wé agbègbè Sorotu ọjà gbọ́rọ̀, ọ̀gbẹ́ni Muhammad Abdulrahman náà sọ pé lóòótọ́ ni pé ọ̀rẹ́ làwọn méjèèjì. Ọ̀gbẹ́ni Abdulrahman ní kété tí ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ tán làwọn ti fi tó àwọn agbófinró ọlọ́pàá létí. Ó tún fìdí rẹ̀ múlẹ̀ pé wọ́n ti sin òkú olóògbé náà sí ìtẹ́ òkú mùsùlùmí tó wà ní ìlú Ìlọrin. Ẹlòmíràn tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún tún sojú rẹ̀, arábìnrin Rasidat Kazeem, rọ ìjọba láti fọwọ́ òfin mú Gàfárù ní kíákíá. Nínú ọ̀rọ̀ tiẹ̀, alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Kwara, Èjìrẹ́ Adéyẹmí Tóun, sọ pé lóòótọ́ ni ìṣẹ̀lẹ̀ náà wáyé. Adéyẹmí fìdí rẹ̀ múlẹ̀ pé iṣẹ́ alápatà ẹran ni Gàfárù ń ṣe ní ìlú Ìlọrin. Alukoro iléeṣẹ́ ọlọ́pàá ṣàlàyé pé nígbà tí ìjà bẹ́ sílẹ̀ láàrin àwọn méjèèjì ni Gàfárù gún Túndé ọ̀rẹ́ rẹ̀ lọ́bẹ lọ́rùn. Adéyẹmí Tóun fi kún ọ̀rọ̀ rẹ̀ pé kọmíṣánná iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Kwara, Adékìmí Òjó, ti pàṣẹ ìwádìí lórí ìṣẹ̀lẹ̀ náà. Ó ní kọmíṣánná ọlọ́pàá tún pàṣẹ pé káwọn ọlọ́pàá ṣàwárí Gàfárù tó ti na pápábòrà báyìí kó lè fojú ba ilé ẹjọ́. Ọpẹ́ o, ọ̀dọ́mọbìnrin tí àwọn agbébọn jí gbé sá lọ nípínlẹ̀ Ẹdó ti rí ìtúsílẹ̀ òmìnira gbà kúrò ní ìgbèkùn. Aisha Wahab, ọ̀dọ́mọbìnrin tí àwọn ajínigbé agbébọn jí gbé sá lọ ní Auchi nípínlẹ̀ Ẹdó, ti rí ìtúsílẹ̀ òmìnira gbà lẹ́yìn tó lo ọ̀sẹ̀ díẹ̀ nígbèkùn wọn. Aisha ni wọ́n jí gbé sá lọ lọ́jọ́ àbámẹ́ta Sátidé ní ìpàgọ́ Ìgbìrà ní Auchi nípasẹ̀ àwọn agbébọn ẹni tó ṣèkọlù sí agbègbè náà tí wọ́n sì jí ọ̀dọ́mọbìnrin náà gbé sá lọ wọnú igbó lọ. Lásìkò ọ̀hún ni fídíò kan gba orí ayélujára kan èyí tó ṣàfihàn Aisha níbi tó ti ń rawọ́ ẹ̀bẹ̀ sí mọ̀lẹ́bí àti àwọn ọ̀rẹ́ rẹ̀ láti tẹ̀lé 20 mílíọ̀nù náírà 20 mílíọ̀nù náírà jọ fún owó ìtanràn tí àwọn ajínigbé agbébọn náà béèrè fún. Àwọn ajínigbé náà ni wọ́n dúnkokò láti ṣekú pa tí kò bá rówó ìtanràn san lọ́jọ́ Ẹtì Friday ọjọ́ 24 oṣù kẹwàá. Gẹ́gẹ́ bí ìròyìn Sahara Reporters ṣe gbé jáde, Israel DMW, ẹni tó ń sọ̀rọ̀ nípa ìjínigbé, fìdí ìtúsílẹ̀ òmìnira rẹ̀ múlẹ̀. Ó sọ wípé wọ́n san 20 mílíọ̀nù náírà 20 mílíọ̀nù náírà ṣáájú kí ọ̀dọ́mọbìnrin olùfarakásá náà tó rí ìtúsílẹ̀ òmìnira gbà kúrò ní ìgbèkùn wọn. Tí a ò bá gbàgbé,
a ó rántí pé àwọn olùgbé ìlú Ẹdó kọminú lórí ètò ààbò tó mẹ́hẹ tó ń wáyé lemọ́lemọ́ lábẹ́ gómìnà Okpebholo. Ọ̀dọ́mọbìnrin kan tórúkọ rẹ̀ ń jẹ́ Wahab Aisha ló jẹ́ jíjígbé nípasẹ̀ àwọn agbébọn ní àgọ́ Ìgbìrà ní Auchi nípínlẹ̀ Ẹdó, èyí tó sọ mọ̀lẹ́bí rẹ̀ àti ìlú sínú ìpayà ìbẹ̀rùbojo. Gẹ́gẹ́ bí ìròyìn Sahara Reporters ṣe gbé jáde síta, ìṣẹ̀lẹ̀ ìjínigbé náà ló wáyé lọ́sẹ̀ mélòó kan sẹ́yìn nígbà tí àwọn ajínigbé agbébọn náà sì ń béèrè fún owó ìtanràn 20 mílíọ̀nù náírà 20 million naira fún ìtúsílẹ̀ òmìnira rẹ̀. Nínú fídíò kan tó gba orí ayélujára kan, ọ̀dọ́mọbìnrin náà ló ń kojú ìpayà ìbànújẹ́ ọkàn tó sì ń rawọ́ ẹ̀bẹ̀ fún ìrànlọ́wọ́ owó lọ́wọ́ àwọn aráàlú lójúnà láti rí ìtúsílẹ̀ òmìnira gbà. Àwọn olùgbé ìlú ké gbàjarè síta lórí ìṣẹ̀lẹ̀ ìjínigbé tó ń wáyé jákèjádò ìpínlẹ̀ Ẹdó. Wọ́n ṣàpèjúwe ìṣẹ̀lẹ̀ náà gẹ́gẹ́ bí okòòwò aláìlọ́pọlọ tó ń gbòòrò sí tó ń wáyé lábẹ́ ìbòji tó dákẹ́jẹ́ àti bí ìjọba kò ṣe gbé ìgbésẹ̀ kankan láti wá ojútùú ọ̀nà àbáyọ síṣòro ìpèníjà ètò ààbò tó mẹ́hẹ̀ náà. Iléeṣẹ́ ọlọ́pàá náwó gan afurasí ajínigbé kan, wọ́n dóòlà àwọn ọmọ kékeré méjì nípínlẹ̀ Bauchi àdúpẹ́. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Bauchi ti fi gbòòrò òfin gbé afurasí ajínigbé kan, wọ́n sì tún dóòlà àwọn ọmọ kékeré méjì tó bọ́ sọ́wọ́ ajínigbé ní Tidin Fulani níjọba ìbílẹ̀ Toro nípínlẹ̀ náà. Alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ náà Ahmed Wakil sọ èyí di mímọ̀ nínú àtẹ̀jáde kan tó jẹ́ gbígbé jáde síta lọ́jọ́ àbámẹ́ta sátidé. Gẹ́gẹ́ bó ṣe wí, ọjọ́bọ̀ Thursday ọjọ́ 23 oṣù kẹwàá ọdún 2025, ẹnìkan tórúkọ rẹ̀ ń jẹ́ Aliyu Hamidu láti Tidin Fulani ta olú iléeṣẹ́ ọlọ́pàá agbègbè ọ̀hún lólobó pé àwọn ọmọ òun Halima Hamisu ẹni ọdún 12 àti Muhammed Aliyu Hamisu ẹni ọdún 6 ní ajínigbé kan jí gbé sálọ lásìkò tí wọ́n ń dúró fún ọkọ̀ bọ́ọ̀sì iléèwé wọn láti gbé wọn nílùú Tidin. Gbàrà tí iléeṣẹ́ ọlọ́pàá gbọ́ sí ìṣẹ̀lẹ̀ náà, ikọ̀ agbófinró ọ̀tẹlẹ̀múyẹ́ tí ọ̀gá ọlọ́pàá DPO CSP Kisaba sáré gbé ìgbésẹ̀ kan mọ̀nkóbo lọ ṣàbẹ̀wò síbi tí ìṣẹ̀lẹ̀ náà tí wọ́n sì bẹ̀rẹ̀ iṣẹ́ ìwádìí ìfimúfínlẹ̀ lórí ìṣẹ̀lẹ̀ ọ̀daràn náà. Ó jẹ́ kó di mímọ̀ pé ìwádìí àkọ́kọ́ fi hàn pé ó sojú mi kòró kan rí arákùnrin kan lórí kẹ̀kẹ́ márúwá tó gbé àwọn ọmọdé ọ̀hún. Lẹ́yìn ọ̀rẹ̀yìn ni afurasí ajínigbé kàn sí mọ̀lẹ́bí àwọn ọmọ náà tí wọ́n sì ń béèrè fún 50 mílíọ̀nù náírà 50 million naira owó ìtanràn nípasẹ̀ nọ́mbà ìbánisọ̀rọ̀ àjèjì lójúnà láti dènà ìtọpinpin. Wakil fi kún pé lẹ́yìn ìdúnàdúrà ó padà gbà láti gba ó lé ní mílíọ̀nù kan náírà 1.2 million naira, èyí tó ní kí wọ́n gbé wá sí agbègbè oríta Farmers Motors nípínlẹ̀ Bauchi. Ìgbésẹ̀ ìtọpinpin àwọn agbófinró ló jẹ́ kí wọ́n gúnlẹ̀ sí agbègbè náà, èyí tó yọrí sí fífi gbòòrò òfin gbé afurasí ajínigbé náà lákòókò tó fẹ́ gba owó ìtanràn. Ìwádìí ìtẹ̀síwájú ṣàtọ́nà àwọn ọlọ́pàá lọ sí Angwa Rukuba nílùú Jos nípínlẹ̀ Plateau níbi tí àwọn ọmọdé méjì tó jẹ́ jíjígbé sálọ náà ti jẹ́ dídóòlà, wọ́n sì ti darapọ̀ mọ́ ẹbí wọn. Wakil sọ wípé ògbóǹtarìgì afurasí náà tí wọ́n pe orúkọ rẹ̀ ní Abdulkarim Tasiu, ẹni tí í ṣe ẹbí olùfarakásá náà, ẹni tó jẹ́wọ́ ìwà ọ̀daràn tó wù. Bẹ́ẹ̀ ló tún sọ pé ó ti pẹ́ tóun ti ń bínú sí ìbátan rẹ̀ ọ̀hún lọ́kùnrin. Já wá sí ó jẹ́ ṣàlàyé fáwọn ọmọ Nàìjíríà, jẹ́ káwọn ọmọ Nàìjíríà mọ̀ bó ṣe ń lọ lókè. Ẹgbẹ́ ADC ló ké gbàjarè síta bẹ́ẹ̀ fún ààrẹ Tinubu látàrí bó ṣe ṣàdédé yọ àwọn kan kúrò nípò olórí òṣìṣẹ́ láwọn iléeṣẹ́ ológun ilé wa. Ẹgbẹ́ African Democratic Congress ADC ti ní ààrẹ Bọ́lá Tinubu gbọ́dọ̀ ṣàlàyé fáráàlú ìdí tó fi ṣàdédé yọ àwọn olórí òṣìṣẹ́ kan nípò lẹ́ka iléeṣẹ́ ológun ilé wa. Ẹgbẹ́ náà sọ wípé àwọn ọmọ Nàìjíríà kò yẹ ní ẹni tí à ń fọ̀rọ̀ pamọ́ fún rárá bó ti wù kó mọ lásìkò awuyewuye tó ń lọ nípa ìdúróṣinṣin ìṣèjọba rẹ̀. Nínú àtẹ̀jáde kan tó jẹ́ gbígbé jáde síta lọ́jọ́ Ẹtì Friday nípasẹ̀ akọ̀wé ìpolongo àpapọ̀ ẹgbẹ́ náà Bọ́lájí Abdullahi, ẹgbẹ́ ADC sọ wípé nígbà tí ààrẹ Tinubu gẹ́gẹ́ bí apàṣẹwàá olórí òṣìṣẹ́ ológun ní agbára àti àṣẹ lábẹ́ òfin láti yàn tàbí yọ àwọn olórí òṣìṣẹ́ iléeṣẹ́ ológun nípò, ẹgbẹ́ náà sọ wípé àtúntò pàjáwìrì ọ̀hún pè fún nínà tán pàápàá jùlọ gẹ́gẹ́ bó ṣe wáyé lákòókò awuyewuye ìgbésẹ̀ ìdìtẹ̀gbàjọba. A ó rántí pé láìpẹ́ yìí ní ìròyìn jáde síta pé ààrẹ Tinubu yọ gbogbo àwọn olórí òṣìṣẹ́ lẹ́ka iléeṣẹ́ ológun ilé wa lẹ́yìn ọ̀sẹ̀ kan tí ìròyìn nípa ìgbésẹ̀ ìdìtẹ̀gbàjọba
gba ìgboro kan àti àṣírí nípa fífi àwọn òṣìṣẹ́ àgbà lẹ́ka iléeṣẹ́ ológun mẹ́rìndínlógún ṣahámọ́ nípasẹ̀ àjọ iléeṣẹ́ ológun ọ̀tẹlẹ̀múyẹ́ Defence Intelligence Agency DIA lórí ìròyìn àtúntò tó dé bá ipò àwọn olórí òṣìṣẹ́ lẹ́ka iléeṣẹ́ ológun, bó tilẹ̀ jẹ́ pé iléeṣẹ́ ààrẹ ṣàpèjúwe ìgbésẹ̀ náà gẹ́gẹ́ bí ara ìgbìyànjú láti mú ètò ààbò ilẹ̀ wa àpapọ̀ gbópọn sí i. A ó rántí pé láìpẹ́ yìí ní ààrẹ ilẹ̀ wa Nàìjíríà Bọ́lá Ahmed Tinubu yan ọ̀gágun Olúfẹ́mi Olúyẹdé láti rọ́pò ọ̀gágun Christopher Musa gẹ́gẹ́ bí olórí òṣìṣẹ́ ọmọ ogun ilẹ̀ wa Nàìjíríà tuntun. Ààrẹ Bọ́lá Tinubu mú àtúntò bá ipò olórí àwọn òṣìṣẹ́ lẹ́ka iléeṣẹ́ ológun nípa rírọ́pò ọ̀gágun Christopher Musa pẹ̀lú ọ̀gágun Olúfẹ́mi Olúyẹdé gẹ́gẹ́ bí olórí òṣìṣẹ́ ọmọ ogun ilẹ̀ wa Nàìjíríà. Ààrẹ tún yan ọ̀gágun W. Shaibu gẹ́gẹ́ bí olórí òṣìṣẹ́ iléeṣẹ́ ológun orí ilẹ̀, igbákejì ọ̀gágun ọmọ ogun ojú òfurufú SK Aneke gẹ́gẹ́ bí olórí òṣìṣẹ́ iléeṣẹ́ ológun ojú òfurufú, nígbà tí Rear Admiral I. Abbas sì jẹ́ olórí òṣìṣẹ́ ọmọ ogun orí omi tuntun. A ó rántí pé ọdún tó kọjá ni wọ́n yan Olúyẹdé gẹ́gẹ́ bí adelé olórí òṣìṣẹ́ iléeṣẹ́ ológun orí ilẹ̀ láti rọ́pò olóògbé ọ̀gágun Taoreed Abiodun Lagbaja. Àtúntò ọ̀hún ló jẹ́ kíkéde nínú àtẹ̀jáde kan tó jẹ́ bíbuwọ́lù nípasẹ̀ olùbádámọ̀ràn pàtàkì sí ààrẹ fétò ìròyìn àti ìbáraàlú sọ̀rọ̀ Sunday Dare lọ́jọ́ Ẹtì Friday. Ìdí ọ̀rọ̀ rèé o, ìdí tí iléeṣẹ́ ọlọ́pàá tún fi nawọ́ gan Ọmọyẹlé Sowore lẹ́yìn tí ilé-ẹjọ́ gba béèlì rẹ̀ pẹ̀lú àbúrò Nnamdi kan. Iléeṣẹ́ ọlọ́pàá ló ṣàlàyé ọ̀rọ̀ bẹ́ẹ̀. Lẹ́ẹ̀kan sí i, iléeṣẹ́ ọlọ́pàá tún ti nawọ́ gan ọkùnrin ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn nì Ọmọyẹlé Sowore lẹ́yìn tí ilé-ẹjọ́ gba béèlì rẹ̀ nílùú Àbújá láìpẹ́ yìí. Ọjọ́bọ̀ Thursday ọjọ́ 17 ní ilé-ẹjọ́ gba béèlì Sowore lẹ́yìn tí iléeṣẹ́ ọlọ́pàá kọ́kọ́ nawọ́ gan lásìkò ìwọ́de fún ìtúsílẹ̀ Nnamdi Kanu tó wáyé ní 20 oṣù kẹwàá ọdún 2025 yìí. Ilé-ẹjọ́ gba béèlì rẹ̀ pẹ̀lú onídùúró méjì àti owó tó tó 500,000 naira tí í ṣe $342 níye. Ilé-ẹjọ́ tún ní àwọn onídùúró rẹ̀ gbọ́dọ̀ ní káàdì ìdánimọ̀ àti lẹ́tà pé wọ́n san owó orí fún ọdún 3. Àwọn yòókù tí ilé-ẹjọ́ tún gba béèlì wọn ní àwọn 13. Àwọn 13 ọ̀hún ní iléeṣẹ́ ọlọ́pàá mú lásìkò ìwọ́de fún òmìnira Nnamdi Kanu tó fi mọ́ àbúrò Kanu àti agbẹjọ́rò rẹ̀. Ẹ̀wẹ̀, kété tí ilé-ẹjọ́ gba béèlì Sowore ní iléeṣẹ́ ọlọ́pàá tún nawọ́ gan. Agbẹjọ́rò Nnaemeka Ejiofor ló fìdí ìnáwọ́ gan ọ̀hún múlẹ̀. Gẹ́gẹ́ bí a ṣe rí gbọ́, ńṣe làwọn ọlọ́pàá dúró gangan ní àyíká ilé-ẹjọ́ gíga ìlú Àbújá lásìkò ìwọ́de láti nawọ́ gan Sowore lẹ́yìn ìdájọ́ ilé-ẹjọ́ tó gbà pé ó pè fún ìwọ́de ìtúsílẹ̀ olórí ẹgbẹ́ IPOB Nnamdi Kanu. Ṣé ńṣe lọ̀rọ̀ di bó lọ ìyá mi nígbà táwọn ẹ̀ṣọ́ elétò ààbò yẹn tajútajú sáwọn olùwọ́de tó ń pè fún ìtúsílẹ̀ ajìjàgbara fún òmìnira orílẹ̀-èdè Biafra Nnamdi Kanu l'Àbújá láàárọ̀ ọjọ́ Ajé Monday. Ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn Ọmọyẹlé Sowore ló ṣáájú àwọn olùwọ́de náà, bó tilẹ̀ jẹ́ wípé iléeṣẹ́ ọlọ́pàá ti fi ìkìlọ̀ síta ṣáájú ìfẹ̀hónúhàn ọ̀hún pé wọn kò gbọ́dọ̀ ṣe tàbí dé àwọn ibì kan. Agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá Benjamin Hundeyin fìdí ọ̀rọ̀ náà múlẹ̀ pé Sowore wà ní àhámọ́ àwọn tí àwọn yóò sì tún gbé lọ sí ilé-ẹjọ́ láìpẹ́. Ó ṣàlàyé pé ìdí tí àwọn fi nawọ́ gan Sowore ni pé gbogbo àwọn èèyàn bíi 13 tí wọ́n mú pé ó tàpá sí òfin tó ní pé wọn kò gbọdọ̀ ṣe ìwọ́de dé àwọn agbègbè kan tí ilé-ẹjọ́ fòfin dè. Sowore ló léwájú wọn lọ sí ibẹ̀. Ó ní kò ní dáa kí àwọn gbé àwọn èèyàn náà lọ sí ilé-ẹjọ́ káwọn fi ẹnìkan tí ó léwájú wọn sílẹ̀. Ó ní òun ló gbé wọn lọ sí àwọn agbègbè tí ilé-ẹjọ́ ní wọn kò gbọdọ̀ dé. Ìdí ẹ̀ nìyẹn tí àwọn fi nawọ́ gan láti rí i pé ìdájọ́ òdodo wáyé gẹ́gẹ́ bí Hundeyin ṣe ṣàlàyé. Olórí Olúwaṣìndáráyọ̀ nínú ayé tèmi ni oníròyìn yín. Ẹ ṣé púpọ̀ fún gbígbọ́ àti wíwò tí ẹ ń wò wá. Ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ wá kò ní di. Láṣẹ Adẹ́dàá yóò sì dára fún yín.